Mo kí yín pé ẹ kú dédé àsìkò yìí ní gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti máa wò wá ní gbogbo àgbáyé. A kí yín pé a kú bí ojú ọjọ́ yìí bó ti rí. Báwo lọ̀dọ̀ yín ńbẹ̀ yẹn? Ṣé ẹ wà okay? Mo kí yín pé ẹ káàbọ̀ sórí ètò yìí. Tó bá jẹ́ pé àárọ̀ lẹ bá wà, mo kí yín pé ẹ káàárọ̀. Tó bá jẹ́ pé ọ̀sán ni, mo kí yín pé ẹ káàsán. Tẹ́ bá wà ní alẹ́, mo kí yín pé ẹ káalẹ́. A kú bí gbogbo nǹkan bó ṣe ń lọ. Ẹ káàbọ̀ sórí ètò yìí. Ètò wa, ètò yín, ètò Maricology. Ọ̀pọ̀lọpọ̀ ni ó máa wò pé òótọ́ ni Maricology, ṣé òyìnbó leléyìí ni àbí Gẹ̀ẹ́sì àbí èdè Yorùbá, gbogbo ẹ̀ papọ̀ òun náà ni. Ẹ ṣáà ti rí Maricology, méjèèjì papọ̀ mọ́ra wọn, ó wá di Maricology. Maricology, kí ni nǹkan tí ètò yìí tó dá lé lórí? Gbogbo ohun tó ní ṣe pẹ̀lú ìgbéyàwó, ìrìn àjò láàrin lọ́kọ-láyà, òun náà ni a máa gbé yẹ̀wò ní orí ètò yìí. Bó ṣe yẹ kí ìgbéyàwó ṣe rí, bó ṣe yẹ kí ọkọ àti ìyàwó kan ṣe máa rìnrìn àjò ayé wọn, àwọn tó ń dá wàhálà lẹ̀ láàrin ọkọ àti ìyàwó àti àwọn ọ̀nà àbáyọ, òun náà ni ètò Maricology ló dá lé lórí. A sì máa gbé àwọn ọ̀jọ̀gbọ́n, àwọn tó jẹ́ àwọn marriage counselors, àwọn agbaninímọ̀ràn nípa ètò ìgbéyàwó lọ́kùnrin lóbìnrin là á máa gbé wá sí orí ètò yìí. Bẹ́ẹ̀ náà láti máa gbé àwọn lọ́kọ-láyà tí wọ́n ti ní àwọn experience, tó jẹ́ pé inú experience wọn a lè kọ́ àwọn ẹ̀kọ́ kan níbẹ̀, a máa gbé wá sí orí ètò yìí. Olú Ayégbókìkí ni orúkọ ti tèmi. Ẹ káàbọ̀ sórí ètò Maricology lẹ́ẹ̀kan sí i. Ẹ káàbọ̀ padà bí ẹ̀ ń bá ṣe ń darapọ̀ mọ́ wa lórí ètò yín, ètò wa, ètò Maricology. Lónìí, mo ní àlejò tí a jọ máa fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ lórí ètò lónìí. Alàgbà Tọ́lá Ṣòfòlúwẹ̀, àwọn náà ni àlejò mi. Bàbá, ẹ kú dédé àsìkò yìí. Tó mo kí yín o, ẹ̀yin olùgbọ́ wa àti ẹ̀yin olùwò wa káàkiri gbogbo àgbáyé bí ẹ bá ti ń láǹfààní àti máa wò wá àbí láti máa gbọ́ wa. Mo kí yín pé ẹ kú ìyálẹ̀ta, ẹ kú àárọ̀, ẹ káàsán, ẹ kú ìrọ̀lẹ́, ẹ kú àṣálẹ́, ẹ kú bójú ọjọ́ bá ṣe rí níbi tí ẹ ti ń láǹfààní àti máa wò wá. Gẹ́gẹ́ bí Olú Ayégbókìkí ti wí, orúkọ tèmi ni Olútálá ọmọ Ṣòfòlúwẹ̀. Orúkọ tèmi nù. Bàbá Fújì. Wá kúkú wá kì mí délé, kúkú wá sojú abẹ́ǹkó. Ó ti yé yín. Bàbá Fújì, àdúpẹ́. Tó ṣùgbọ́n kò ń ṣe ọ̀rọ̀ pásítọ̀ náà ni a bá wá sórí ètò lónìí. Ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìgbéyàwó, òun náà ni. Alàgbà Ṣòfòlúwẹ̀, ohun tí mo fẹ́ ká gbé yẹ̀wò lónìí lórí ọ̀rọ̀ ìgbéyàwó, òun náà ni oorun sísùn láàrin ọkọ àti aya. Àwọn kan sọ wípé àwọn ò lè sùn ti ìyàwó àwọn lè sùn lọ́tọ̀, ọkọ ní yàrá tiẹ̀ lọ́tọ̀, ìyàwó ní yàrá tiẹ̀ lọ́tọ̀. Kí ni nǹkan tí a lè sọ nípa oorun sísùn pọ̀ láàrin ọkọ àti aya? Ká kọ́kọ́ ti bí ìmọ̀, torí pé à ń láti yànnàná rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́, ta lọ́kọ àti aya. Ni àwọn méjì tí wọ́n ṣèpinnu, tí wọ́n sì fìmọ̀ ṣọ̀kan láti parapọ̀ di ọ̀kan, ìyẹn lọ́kùnrin àti lóbìnrin lábẹ́ òfin tó múnádóko dáadáa. Kí sì ni a parapọ̀ fún ìbánidọ́rẹ̀ẹ́, à ń jọ rìn àti ìbísí. Ìbánidọ́rẹ̀ẹ́, àjùmọ̀rìn àti ìbísí. Elédùà àṣìṣe ètò ènìyàn. And bí a bá ti wá parapọ̀ láti dọ̀kan, ẹ rí i pé ọ̀kan náà àwọn òwe mímọ́ pé ọkùnrin yóò fi òbí rẹ̀, bàbá àti ìyá rẹ̀ sílẹ̀, yóò darapọ̀ mọ́ aya rẹ̀, wọ́n wá di ọ̀kan. Ibi ọ̀kan gan-an ni ìbéèrè yìí tó ti ṣúyọ. Ṣé wá rí tí lọ́kọláya tí wọ́n bá ti mọ̀ pé lọ́kọláya làwọn, n tó dáa jù náà ni káwọn méjèèjì ó máa sùn papọ̀ lórí ibùsùn kan náà. Ẹ̀pìn ṣáwò. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wípé wọ́n ní better sleep quality. Ìyẹn ni pé oorun yẹn yóò ṣe kí ni, yóò tún dùn dáadáa. Yóò jagara. Yóò jagara dáadáa. Oorun ó jagara. Yóò jagara. Ẹni rẹ̀ ti fẹ́ mọ yóò jagara. Ẹyin tí ì lọ bẹ̀. Oorun ó jagara. Ìtumọ̀ rẹ̀ ni wípé the feeling wípé ó ní ẹni bí ọkàn rẹ̀ lẹ́gbẹ̀ẹ́, tẹ́ ẹ jọ sùn sórí ibùsùn kan náà, a máa fún yàn ní ìfọ̀kànbalẹ̀
ìmárabalẹ̀, ìdùnnú, a máa fún èèyàn ní sense of comfort. Tẹ́ni yẹn bá wá tó bá jẹ́ pé èèyàn méjì ní ọjọ́ sùn papọ̀ àìtí ẹ̀rí àìda Ọlọ́run má jẹ́ a rí tí ò dáa. Nǹkan tí ẹ̀ ń ṣẹlẹ̀ sí kìíní tí ò ní láǹfààní àti kígbe yé àmọ́ ó lè rúnra. Tí kìíní bá rúnra tó rúnra kan èkejì yóò mọ̀ pé nǹkan kan ṣe ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ mi. Àwọn onímọ̀ ìjìnlẹ̀ sì tún wọ́n jẹ́ kó yé wa wípé bí lọ́kọláya bá sùn papọ̀, àwọn èròjà kan nínú àgọ́ ara tó lè bó wọn pè ní chemicals àbí hormones, wọ́n pè kan ní oxytocin, wọ́n pè kan ní serotonin. Wọ́n pé àwọn méjèèjì àwọn èròjà inú àgọ́ ara wọn máa bú jáde nígbà tí lọ́kọláya tí wọ́n bá fara kẹ́ra tí wọ́n sùn papọ̀. Iṣẹ́ wo làwọn kinní wọ̀nyí ń ṣe nínú àgọ́ ara? They call them, wọ́n pè wọ́n ní the feel good chemicals nínú àgọ́ ara tí máa jẹ́ kí ara ó jí pépé, kára ó gbá yágíyágí, kínú èèyàn ó dùn, kọ́kàn èèyàn ó balẹ̀, kára èèyàn ó fúyẹ́. Iṣẹ́ táwọn ń ṣe nu. Wọ́n èé sì déédéé bú jáde nínú àgọ́ ara. Inú àgọ́ ara wọn wà o, àmọ́ wọn ò farasin. Ṣùgbọ́n tí wọ́n bá ṣàkíyèsí wípé àwọn wà lẹ́gbẹ̀ẹ́ ara àwọn, wọ́n fara kínra, wọ́n kọlura wọn. Wọ́n àti ìkọlura wọn tá àwọn bá tiẹ̀ kọ́kọ́ fara kínra ná kí ìkọlura ẹni ó tó dé. Àwọn tí ń gan ó ti máa ṣe kí ni wọ́n ti máa inú wọn ti máa dùn, wọ́n máa dáwọ́ dùn, àwọn náà ó ti máa dọ̀wẹ́kẹ́, wọ́n ti máa túraká. Bí wọ́n ṣe ń túraká nínú àgọ́ ara yẹn, bẹ́ẹ̀ náà ni àlàáfíà ó máa péye sí nínú ní àgọ́ ara yẹn náà ó máa dunnú, ní gbogbo ohun tó yẹ kó túká ó máa túká, ní gbogbo ẹ̀ ó máa gba yagiyagi. Ara àwọn àǹfààní yẹn nìyẹn. Àǹfààní míì tó tún wà nínú kí lọ́kọláya ó sùn papọ̀, ẹ rí wípé bí ìkùnsínú bá tiẹ̀ wà lójú ọjọ́, ṣé mọ̀ pé nígbà tí wọ́n bá fi fara kẹ́ra wọn àti yanjú ìkùnsínú tó wà lójú ọjọ́, ṣé mọ̀ pé gbọ́n mi sí omi ò tí ò lè ṣe láì mọ́ sí láàrin lọ́kọláya àfi tí kan bá ń pa irọ́ fún èkejì àbí tí kan ń díbọ́n. Èèyàn méjì ò lè máa rìn papọ̀ kó má jẹ́ pé wọ́n ní gbọ́n mi sí omi lẹ́ẹ̀kọ̀ọ̀kan àwọn àtẹnu àmọ́ àjà. Ṣùgbọ́n a máa tètè parí láàrin lọ́kọláya tó bá jẹ́ pé àwọn méjèèjì wọ́n jọ ń sùn papọ̀ lórí ibùsùn kan náà. Torí wípé àwọn méjèèjì lọ́pọ̀ ọ̀gbà bọ́lọ̀ ti máa tó wọn èrí bákan náà. Tó bá ti pẹ́ tí kan ti ń rúnra tí ò sọ̀rọ̀, tó ń gbé mára tí ò sọ̀rọ̀, tí kan sì ní orí ọ̀fẹ́ àti gbé sára dáadáa, tó rà ní orí ọ̀fẹ́ àti gbé nǹkan sára jọra wa lọ. Tí kan bá wà tó jẹ́ pé ìwárà pàpà tiẹ̀ ò tiẹ̀ orí ọ̀fẹ́ tó ní wàrà tó nǹkan, ọ̀rọ̀ ọ̀sán yẹn mo fẹ́ sọ ẹ̀ tí lè sùn báyìí o. Ẹ rí wípé nígbà tó bá wú ọ̀rọ̀ yẹn jáde, nígbà wọn bá fi lo ìṣẹ́jú díẹ̀ lórí ọ̀rọ̀, ẹ̀rín ni yóò parí ẹ̀. Bẹ́ẹ̀ ni bá sì ti wọ ọ̀rọ̀ tó abẹ́ ẹ̀rọ Ọlọ́run àti mọ̀ wípé ó ṣeé ṣe kí tó sí ẹ̀kọ́ Ọlọ́run mọ nọ́mbà alẹ́ rẹ̀ tó wọnú ara wọn. Ó ṣeé ṣe kí ara tún gbá yágíyágí, kára ó túká, kí wọ́n fi kíní parí tìbí tí ó wà nílẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀. A máa ṣẹlẹ̀ bẹ́ẹ̀ lọ́pọ̀ ọgbà. Bákan náà ọ̀rọ̀ kan náà a máa dùn sọ nígbà tí ilẹ̀ bá ṣú. Ọ̀rọ̀ kan wà tí èédùn lójú ọ̀sán tó jẹ́ pé ọwọ́ àṣálẹ́ ni máa dùn, pàápàá jùlọ tí lọ́kọláya bá wà lórí ibùsùn. Wọn ò tí ì máa ṣe nǹkan kan, àmọ́ wípé feelings pé mo ń bẹ lẹ́gbẹ̀ẹ́ olólùfẹ́ mi, a máa ràn wọ́n lọ́wọ́ láti wú àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan jáde tó sì jẹ́ pé ọ̀rọ̀ tí ibẹ̀ náà ni ó ti níyanjú. Ọ̀rọ̀ tó ti le koko tẹ́lẹ̀tẹ́lẹ̀ tẹ́nìkan kan rántí. A sì máa jẹ́ kí a rántí àwọn nǹkan mi o, nítorí wípé bára bá balẹ̀ bínú bá dùn tára túká dáadáa ló mọ̀ gbọ́ pé mi ò ti ẹ̀ràn yín létí. Ètò ìjẹ́njí sí yín. Ẹni tó bá sọ fún yín bí oṣù ṣé last month àbí 2 months ago kan ló ṣẹlẹ̀. Àwọn òṣè ti wá sọ mo ṣe rántí ń sìn ni. Òun náà kọ́ àwọn èròjà inú àgọ́ ara tí a rí i pé olówó àwọn ọ̀farabalẹ̀, ọkàn rẹ̀ balẹ̀, ara rẹ̀ tutù lánàá wá bú jáde, yóò wá bẹ̀rẹ̀ sí rántí àwọn ọ̀rọ̀ kọ̀ọ̀kan. Àwọn ọ̀rọ̀ míì sì wà tó jẹ́ pé àjìnlẹ̀ èèyàn máa ń sọ ọ̀rọ̀ tó bá ti wúwo lọ́kàn bóyá aya ni àbí ọkọ. Ṣé mọ̀ pé lọ́pọ̀ ọgbà
a máa rọrùn nítorí pé ara ti wálẹ̀ àti fẹ́ sùn. Etí ó ṣe kí ni o? Etí ó ṣe tán láti gbọ́ ọ̀rọ̀ tí ọ̀rọ̀ ẹnu bá fẹ́ sọ láòkó yẹn. Làwọn bàbá wa ṣe máa ń sọ wípé àwọn ọ̀rọ̀ mi ò ṣe é sọ ní fìtílà àfi tí àfi iná tí bá iná bá kú. kú. Tí iná bá kú ń sọ̀rọ̀ nípa àṣálẹ́ tàbí kó jẹ́ wípé láàárín èèyàn méjì tétí kẹta ò gbọdọ̀ gbọ́. Yóò sì wọ́ ọ̀rọ̀ yẹn jáde, wọ́n ó sì rí yanjú. Ara àwọn àǹfààní tó wà nù kí lọ́kọláya kí a máa sùn papọ̀ ni. Ó ṣe láǹfààní náà ló ní àwọn ẹ ti sọ nípa àwọn àǹfààní tó wà níbi pé kí lọ́kọláya kó máa sùn papọ̀. Ara nǹkan tí mo dì mú òun ni wípé tí ọkọ àti ìyàwó bá ń sùn papọ̀, ìjà wọn ò ní máa pẹ́ kò ní pẹ́ kí yóò wọ́n tètè tó máa parí yanjú. ẹ̀, wọ́n ó tètè máa yanjú ẹ̀. Ṣùgbọ́n kí ni àwọn ewu tó wá wà nínú kí ọkọ àti ìyàwó kí wọ́n máa sùn lọ́tọ̀ọ̀tọ̀? Torí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ alákọ̀wé, ọkọ ní yàrá tiẹ̀ lọ́tọ̀, Bẹ́ẹ̀. ìyàwó ní yàrá tiẹ̀ lọ́tọ̀. Àwọn ewu wo ló wà ńbẹ̀? Ká tún sọ̀rọ̀ nípa ewu tó wà ńbẹ̀. Kí ni máa sábà fà á? Àwọn tó máa ń fà á máa ń pọ̀ nígbà míì. Ẹ ṣáà wò ó. Ṣé ẹ rí i bí wọn ò bá gbé papọ̀ tó sì jẹ́ lọ́kọláya ni wọ́n distance. Bóyá aya travel àbọ̀kọ náà travel, kò sí bí wọ́n ó ṣe sùn papọ̀. Ọ̀kan nínú àwọn tí máa ń fà á náà tó fi jẹ́ pé ó máa ń ṣe tánàdí fún lọ́kọláya láti lè sùn papọ̀, distance bọ́nà bá jìn síra wọn. Bóyá ṣẹ́ gbé ará ibí lọ sọ́hùn àbí ṣẹ́ gbé ẹnìkejì lọ síbòmíì tó jẹ́ pé ẹnìkan ní ń bẹ ńlé, bóyá weekend husband lọ́kọ, ẹ ti mọ̀ pé kò sí bí wọ́n ó ti ṣe Ọkọ part time. part-time ọkọ, ó dìgbò bá dé kí oorun ó tó pa wọ́n pọ̀. Èkejì, ní ọ̀pọ̀ ìgbà tí ẹnìkan náà méjèèjì bá wà lórí ìdùbúlẹ̀ àìsàn, tó bá wà nípò àìsàn, ipò àìlera, wọn ò ní lè sùn papọ̀. Torí ẹni tó wà nípò àìlera tí wọ́n ń tọ́jú nílé ìwòsàn, ṣé ẹ mọ̀ wípé ibẹ̀ lòun ó wà Bẹ́ẹ̀ni, tí aya ó lọ máa wò ó àbọ̀kọ ní lọ wò ó. bẹ́ẹ̀ni. Ara àwọn tí ì jẹ́ kí wọ́n lè sùn papọ̀ nìyẹn. Ṣùgbọ́n yàtọ̀ séléyùn, ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì náà wà tó jẹ́ pé wọ́n ń pe kinní yẹn ní nígbà tá a ṣèwádìí wọ́n pè ní sleep divorce. Sleep divorce. Eléyùn ni pé a kọra wa lẹ̀ gẹ́gẹ́ bí lọ́kọláya o. Àmọ́ fún àwọn ìdí kan tàbó míì, oorun sísùn papọ̀ Lọ́tọ̀ọ̀tọ̀ ni. lọ́tọ̀ọ̀tọ̀ kò lè pa wá pọ̀ mọ́ torí àwọn nǹkan kan àtàwọn nǹkan kan tó ti ṣẹlẹ̀. Sleep divorce ni. Wọn kọra wọn lẹ̀ o. Lójú ìwé lọ́kọláya ni wọ́n. Àmọ́ ní ti oní à ń sùn papọ̀, ní ti à ń sùn papọ̀ ká tó wá lọ síbi ìṣe àwọn lọ́kọláya, ṣé ẹ mọ̀ pé nínú ìwé mímọ́ kan ìṣe àwọn àpọ́stélì wà ńbẹ̀. Ìṣe àwọn lọ́kọláya ní ọwọ́ àṣálẹ́, ìṣe kan náà nù. Àwọn tí máa ń fà á nù. Àwọn aburú tí wá ń bẹ ńbẹ̀ ó fẹ́ pọ̀ díẹ̀ o. Nítorí wípé gẹ́gẹ́ bí mo ṣe sọ lẹ́ẹ̀kan, ṣé ẹ rí bí nǹkan bá ń ṣe ẹnì kìíní, Ọlọ́run má jẹ́ á rí ohun tí ò dáa. Tí ẹnìkan nínú wọn ò bá wà nípò ìlera tó múnádóko dáadáa, tó múnádóko tó jingiri dáadáa, bóyá ó ní àìsàn, bóyá ẹ̀jẹ̀ ríru àbí nǹkan kan, ẹ ti understand báwọn, tó ní àwọn nǹkan kan, àwọn àìsàn kan lágọ̀ọ́ ara, tí nǹkan bá sọ ọ́ wò lóru tí ò sì ní ẹnì kejì lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ láti ràn án lọ́wọ́, Ọlọ́run má jẹ́ á rí ohun tí ò dáa, ó lè bá bẹ̀ lọ. Bákan náà, bí àwọn méjèèjì ò bá sùn papọ̀, tí ò bá sí àsùn papọ̀ láàárín lọ́kọláya, a máa irú àwọn èròjà inú àgọ́ ara tí mo mention lẹ́ẹ̀kan oxytocin àti secretome, wọn à ní bú jáde. A sì máa create gáàpù láàárín lọ́kọláya. Tí gáàpù bá sì ti pọ̀jù láàárín lọ́kọláya, ìwádìí ìmọ̀ ìjìnlẹ̀ jẹ́ ká mọ̀ wípé tí ọkọ àti aya ò bá sún mọ́ra wọn fún àkókò kan tó gùn dáadáa, kò ní pẹ́ tí ọkàn ọkọ yóò fi máa fà sí obìnrin míì tó ṣetán láti fún ní títílé òfun. Kìí ṣe pé ó mọ̀ọ́mọ̀, ìṣẹ̀dá ni. Ọkàn rẹ̀ ó máa fà sẹ́lòmíì tó ṣetán láti fún ní títílé òfun. Ọkàn rẹ̀ lè wá fà sí tán o, ọkàn rẹ̀ lè wá fà sí tán kó wá wò pé ó yẹ kí n kóra mi ní ìjánu. Àmọ́ pọ́kàn rẹ̀ ò ní fà sí un, kò sí ní tó jọ, torí pé ìṣẹ̀dá adániwáyé ni wípé ní àwọn àkókò kan
kí àgọ́ ara ọkùnrin ó máa béèrè fún àgọ́ ara obìnrin. Ìṣẹ̀dá àdániwáyé náà ni pé ní àwọn àkókò kan kí àgọ́ ara obìnrin kó máa béèrè fún àgọ́ ara ọkùnrin. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ọkùnrin ní máa sọ wípé ó yá ṣé já sáré to go. Ṣùgbọ́n a máa wúwo lẹ́nu obìnrin bó tilẹ̀ jẹ́ pé. á débẹ̀ náà á débẹ̀. So àwọn tí máa ń fà á nìyẹn tó fi jẹ́ wípé àwọn aburú tó wà ńbẹ̀ nìyẹn kì í jẹ́ kíjà ó tètè parí. Tọ́rọ̀ bá sì ti ń pẹ́ ńlẹ̀ yóò máa gbọ́n mọ́ọ̀yàn lọ́wọ́. Ibi tí ò yẹ kí kìíní ó ronú dé tí ò yẹ kí kejì ó ronú dé wọ́n ó ronú kọjá abẹ̀ nítorí pé kò sí ẹnìkejì lẹ́gbẹ̀ẹ́ tí ó dá lẹ́kun wípé kò rí bẹ́ẹ̀. ń dá rò ní tó bá rò dé ìpele kan ṣe mọ̀ wípé ìrònú téèyàn bá rò dé ìpele kan ní máa bí ìpinnu. Bẹ́ẹ̀ni. Tí ìpinnu bá dé ìgbésẹ̀ ó tẹ̀lé tí ò bá sẹ́ni tó dá ìpinnu lọ́wọ́ kọ́. Ó sì ṣeé ṣe kó jẹ́ pé àwọn nǹkan kan tí ò tó nǹkan kan náà ni onítìyẹn ń dá rò tó ń dá yí. Tó bá sì ti wá rò dé ìpele ìpinnu tí ò sì sí pé àtúnṣe kan wà ńbẹ̀ yóò gbé ìgbésẹ̀. Ara àwọn nǹkan tí máa ṣẹlẹ̀ ni. Ẹ ṣeun. Gbogbo ẹ̀yin tẹ́ láǹfààní láti darapọ̀ wá lórí ètò yìí. Marriage òun náà ni ètò marriage ọ̀rọ̀ méjì ni. Ẹ̀kọ́ nípa ìgbéyàwó lédè Yorùbá pọ́nbélé òun náà ni ti ètò tẹ́ ń wò. Àlejò mi lónìí àwọn náà ni Tọ́lá Ṣòfòlúwẹ̀. Ohun tá a sì ń gbé yẹ̀wò òun náà ni oorun àsùnpọ̀ láàrin lọ́kọláya ṣé ó dáa àbí kò dáa. Àwọn àǹfààní wo ló wà ńbẹ̀, èwo ló wà ńbẹ̀ tí ọkọ àti ìyàwó tí wọ́n bá ń sùn ní ọ̀tọ̀ọ̀tọ̀. Oríṣiríṣi àwọn nǹkan lẹ máa bá pàdé lórí ètò Marriage ní ìkànnì yìí. Torí àkókò wa bàbá kí ni àmọ̀ràn yín fún lọ́kọláya pẹ̀lú gbogbo àwọn nǹkan tá a ti gbé yẹ̀wò lórí ètò lónìí? Àmọ̀ràn mi fún lọ́kọláya ni wípé gbogbo bí ó bá ti rí kí wọ́n ó gbìyànjú láti máa sùn papọ̀. Nítorí pé bí kìíní bá lọ tí kejì lọ ní kálukú lọ ibi iṣẹ́ wọn pàdé ńlé nítorí kálukú tiẹ̀ ti go through during the day. Nígbà tí wọ́n bá sùn papọ̀ a máa reduce stress àti anxiety, a máa mú ara balẹ̀, ìpòrúru ọkàn, ìkáyàsókè a máa wálẹ̀ téèyàn bá wà lórí ibùsùn pẹ̀lú ẹnìkejì rẹ̀. Àti wípé èmi fẹ́ gba àwọn èèyàn wa níyànjú wípé gbogbo bó ti wù kó rí, gbogbo ìwé mímọ́, pàápàá ìwé mímọ́ àwọn oníkrìstẹ́nì fìdí ẹ̀ múlẹ̀ wípé méjì ó dára ju ẹyọ kan lọ. Nítorí wọ́n ó rí èsì tó nítumọ̀ nípa ìgbésẹ̀ wọn. Ó wá tún á tẹ̀síwájú pé ègbé ni fún ẹnìkan tó dá wà tó sì àwa ṣubú àbí tí nǹkan ṣe mára rẹ̀ la tí ò sẹ́nìkejì tí ó ràn lọ́wọ́ kò sì sígbà tí ìṣẹ̀lẹ̀ ò lè ṣẹlẹ̀. Kò sẹ́ni tí máa gbàdúrà kí nǹkan burú ṣẹlẹ̀. Ṣùgbọ́n méjì ó dáa ju ẹyọ kan lọ. Tí wọ́n bá jọ ń sùn papọ̀, wọ́n ó jọ ronú papọ̀, wọ́n ó jọ dámọ̀ràn papọ̀, ìjà ò ní pẹ́ ńlẹ̀. Wọ́n ó sì jọ gbé àwọn ìgbésẹ̀ tó yẹ kí wọ́n gbé papọ̀. Ìfẹ́ wọn gan ó láàstì. Ìfẹ́ wọn ó rìnrìn àjò fẹ́ yẹn pẹ́. Ẹ ṣeun. Ètò yìí ètò wa ètò Marriage òun náà ni ó ń dé sí ojú ọ̀ràn yín láti iléeṣẹ́ wa ní ààyè. Bẹ́yìn bá ní ìbéèrè kan lórí àwọn nǹkan tá a ti gbé yẹ̀wò àbí bóyá ẹ̀yin náà bá ní àwọn kan láti sọ nípa ohun tá a ti sọ lónìí, gbogbo ibi tí ẹ bá ti láǹfààní láti fi ọ̀rọ̀ ránṣẹ́ òun náà ni kẹ́ ẹ fi ránṣẹ́ sí wa. Ẹ sì lè pè sórí nọ́mbà yìí, kò bá jẹ́ WhatsApp ni, kò bá jẹ́ normal regular call. Ẹ lè pè sórí 08028514087 lẹ́ẹ̀kan sí 08028514087. Àbóyá ẹ bá nílò ìmọ̀ràn nípa ọ̀rọ̀ ìgbéyàwó, tàbí bí ẹ fẹ́ kí a gbé ọ̀rọ̀ kan sí afẹ́fẹ́ kí àwọn èèyàn kan bá yín dá sí láti tan ìmọ́lẹ̀ sí àwọn nǹkan tó ṣókùnkùn sí nípa ọ̀rọ̀ ìgbéyàwó, nọ́mbà tẹ́ máa pè sí òun náà nìyẹn. A sì jọ sọ, ó sì mọ̀ pé Olódùmarè yóò fún wa ṣe. Pásítọ̀ Fújì, bàbá bàbá Ṣòfòlúwẹ̀, ẹ ṣeun adúpẹ́ tá a fi ẹ jẹ wa. Àjíǹde la ró mọ̀ jẹ́. Olúwayébọ̀gìkì ló kọ tèmi dìgbà míì tí a fi rí pàdé lórí àkọ́tún ètò yìí. Marriage lètò. Àtọkọ àtaya ẹ máa ṣe dáadáa.